lórúkọ Jésù Kristi tó ṣe iyebíye la kí wa káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ bíbélì tí ìjọ Anglikani ti Dáósìsì Ifẹ̀ ṣe ètò rẹ̀. A sì gbàdúrà wípé àwọn ọ̀rọ̀ tá ń gbọ́ náà yóò yé wa kò ní dìde sí wa ní ìdájọ́. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá dúpẹ́ lọ́wọ́ yín, agbẹ́yìnga fún eléyìí tẹ́ tún fún wa lórí ọ̀fẹ́ láti tún wá ṣe láàárọ̀ yìí lónìí o. A fẹ́ kí ìwọ Ọlọ́run kẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò yìí ká ṣe tó wù yín. Olúwa ẹ jẹ́ kó ṣeé ṣe o. Àmín. Lẹ́yìn tá a bá parí ohun gbogbo tán jẹ́ ká lè yìn ín lógo. A dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́. Hallelujah. Nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Àkòrí ọ̀rọ̀ wa lónìí lórí ẹ̀kọ́ bíbélì yìí ó ní ìtọ́ni òbí ní ìlànà Ọlọ́run nínú ayé ìgbàlódé yìí. Ẹ̀ka àkòrí ìdílé gẹ́gẹ́ bí àwòrán Ọlọ́run. Orí ọ̀rọ̀ tòní ó ní a pè ní ìyá gẹ́gẹ́ bí wòlíì obìnrin nínú ilé. Ìyá gẹ́gẹ́ bí wòlíì obìnrin nínú ilé. Ká tó lọ nínú ètò yìí, mo fẹ́ kí àwọn olùjíròrò lónìí. Arábìnrin wa màmá Ọládìméjì tó ń yẹ káàbọ̀ sórí ètò yìí o. Ẹ kúlé o, atọ́kùn. Ṣé dáadáa lẹ dé o? Ilé ńkọ́ o? Àlàáfíà la wà sá. Ẹ káàbọ̀. Bẹ́ẹ̀ la ń kí bàbá wa àlùfáà àgbà Canon Adéyẹmọ Adéyẹra. Ẹ̀yin náà káàbọ̀ sórí ètò yìí o. Ṣé dáadáa ní ilé wa o? Ọlọ́run yóò máa wà pẹ̀lú wa o. Àmín. Ìyá gẹ́gẹ́ bí wòlíì obìnrin nínú ilé. Ẹ̀rọ ayélujára wa níbi tẹ́ ẹ lè tẹ àtẹ̀ránṣẹ́ sí fún wa bí ètò yìí bá ṣe ń lọ. Ó ní 08147194733 lẹ́ẹ̀kan sí 08147194733. Bí ẹ bá ti tẹ àtẹ̀ránṣẹ́ sí wa tó bá yẹ ká tún gbèrò lórí ètò yìí á gbèrò, tó bá yẹ ká dá yín lóhùn á dá yín lóhùn bẹ́ẹ̀. Èròǹgbà láti là wá lójú sí ojúṣe pàtàkì tí Ọlọ́run ti gbé lé àwọn ìyá lọ́wọ́ nínú ilé. IFAARA gẹ́gẹ́ bí Ọlọ́run ti yan bàbá láti jẹ́ àlùfáà àti wòlíì nínú ìdílé, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Ọlọ́run yan ìyá láti jẹ́ wòlíì obìnrin fún ilé rẹ̀. Níbi tí òye yìí kò bá sí, àyè púpọ̀ ni yóò ṣí sílẹ̀ fún Sátánì láti ṣiṣẹ́, àti wípé ìfàsẹ́yìn, àjálù, ìjákulẹ̀ àti àwọn onírúurú àwọn ohun búburú mìíràn ni yóò máa jẹyọ. Ó ṣe pàtàkì kí ìyá rí ara rẹ̀ kí ó sì bẹ̀rẹ̀ sí gbé ìgbé ayé ní ìbámu pẹ̀lú ojúṣe yìí bí ó ti wù Ọlọ́run. Deborah kì í ṣe ìyá àti wòlíì fún ilé rẹ̀ nìkan, bí kò ṣe fún gbogbo Ísírẹ́lì. Ìyá wa, kí ni ìwé Onídàájọ́ orí 4 ẹsẹ̀ 4 àti 5 sọ fún wa? Àti Deborah wòlíì obìnrin aya Lápítọ́tù sọ ìdájọ́ Ísírẹ́lì ní àkókò náà. Òun sì ń gbé abẹ́ igi ọ̀pẹ. Deborah lí agbede méjì Rámà àti Bẹ́télì ní ilẹ̀ òkè Éfrámù. Àwọn ọmọ Ísírẹ́lì a sì máa wá sọ́dọ̀ rẹ̀ fún ìdájọ́. Deborah lágbọ́n ó sì jẹ́ wòlíì obìnrin. Wòlíì obìnrin ni obìnrin tí a kà sí ẹni tí ó ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run, tí ó sì ń jíṣẹ́ tàbí kọ́ni láti ọ̀dọ̀ ẹni tí ó ga ju ayé yìí lọ, ìyẹn Ọlọ́run. Ó ń sọ ọkàn Ọlọ́run, ó jẹ́ alóore. Kí ni ìwé wòlíì Èsíkẹ́lì sọ nípa alóore? Ìwé Èsíkẹ́lì orí 23 ẹsẹ̀ 7 kí ló wí? Bẹ́ẹ̀ ni ìwọ ọmọ ènìyàn, èmi ti fi ọ́ ṣe alóore fún ilé Ísírẹ́lì. Nítorí náà ìwọ ó gbọ́ ọ̀rọ̀ ní ẹnu mi, ó sì kìlọ̀ fún wọn láti ọ̀dọ̀ mi. So ìyá gbọ́dọ̀ jẹ́ alóore tí ó gbọ́rọ̀ lọ́dọ̀ Ọlọ́run tí ó sì kìlọ̀. Ìyá ni Ọlọ́run ti gbé kalẹ̀ láti jẹ́ alágàta láàrin òun àti ilé rẹ̀. Wọ́n gbọ́dọ̀ máa gbọ́ ohùn Ọlọ́run kí wọ́n sì máa sọ fún ilé wọn bẹ́ẹ̀ gẹ́gẹ́. Wọ́n gbọ́dọ̀ kọ́ ilé wọn gẹ́gẹ́ bí ìgbékalẹ̀ Ọlọ́run. Kí ni ìwé òwe wí màmá? Ìwé òwe orí 14 ẹsẹ̀ 1. Ìwé òwe orí 14 ẹsẹ̀ 1. Olúkúlùkù ọlọ́gbọ́n obìnrin ni ó kọ́ ilé rẹ̀, ṣùgbọ́n aṣiwèrè á fi ọwọ́ rẹ̀ fà á lulẹ̀. So ìyá tó bá jẹ́ ìyá tó jẹ́ wòlíì gidi yóò fọwọ́ kọ́ ilé rẹ̀, kò ní fọwọ́ ara rẹ̀ fà á lulẹ̀.
Ọlọ́run ò ní ṣe wá láṣìwèrè. Àmín Jésù. Àwọn ìyá bíi Anna, Maria, Iya Jesu àti Eunice àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni a ti ipasẹ̀ wọn gbé àwọn ìran tí ó wu Ọlọ́run dìde. Àwọn ìyá tá a ti gbé yẹ̀wò nínú Bíbélì nìyí tá a ti tipasẹ̀ wọn gbé ògo Ọlọ́run dìde tí iṣẹ́ Ọlọ́run sì ń tẹ̀síwájú. A ń lọ sínú ìbéèrè fún ìjíròrò. Bàbá Kánà Adéyẹra, ta ni àti kí ni àwọn ojúṣe wòlíì obìnrin gan? Kí lójúṣe wòlíì obìnrin? Ẹ ṣé olóòtú. Wòlíì obìnrin ni ìyá nínú ilé tí wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run. Àwọn ìyá tó mọ Ọlọ́run. Tí wọ́n ń gbóhùn Ọlọ́run. Tí wọ́n ń gbóhùn Ọlọ́run. Ọlọ́run tọ́lọ́run bá sì bá wọn sọ̀rọ̀ tí wọ́n ó gbé wá sínú ẹbí wọn. Tí wọ́n ó gbé wá sínú ẹbí wọn. Tí wọ́n ní ojúṣe láti ṣe lórí ilé wọn, láti fi ọ̀nà Ọlọ́run hàn àwọn tó wà nínú ilé wọn, ọmọ wọn ni àbí ọmọ tí wọ́n gbà tọ́ àti aládùúgbò tí wọ́n sì àti ọkọ tí wọ́n sì ń pòǹgbẹ láti mú kí ìlérí Ọlọ́run, ètò Ọlọ́run fún ayé àwọn ọmọ wọn àtàwọn tó yí wọn ká, ọkọ wọn, kí ó wá sí ìmúṣẹ, kí àlàáfíà àti ìjọba Ọlọ́run kó lè fìdí múlẹ̀. Wọ́n ń gbàdúrà fún ìdílé wọn, wọ́n ń ké pe Ọlọ́run, wọ́n ń fi ọ̀nà hàn àwọn ọmọ wọn, wọ́n ń tọ́ àwọn ènìyàn sọ́nà. Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fẹ́. Ẹ ṣeun. Ta ni àti kí ni àwọn ojúṣe wòlíì obìnrin, màmá? Ẹ ṣé atọ́kùn. A lè ka wòlíì obìnrin sí ẹni tí ó ní ìbáṣepọ̀, gẹ́gẹ́ bí bàbá wa ti sọ ṣáájú, ẹni tí ó ní ìbáṣepọ̀ tó gún régé pẹ̀lú Ọlọ́run la lè ka wòlíì obìnrin sí. Ojúṣe wòlíì obìnrin ni láti jẹ́ aládùúrà nígbà gbogbo nínú ilé, níbi tó ti ń tajà àbí níbi tó ti ń ṣiṣẹ́. Ó gbọ́dọ̀ máa gbàdúrà nígbà gbogbo fún ilé rẹ̀. Ó gbọ́dọ̀ máa kọ́ àwọn ọmọ rẹ̀ ní ọ̀rọ̀ Ọlọ́run nígbà gbogbo. Ó gbọ́dọ̀ fi ẹsẹ̀ àwọn ọmọ wọ̀nyí àti ọkọ lé ọ̀nà Ọlọ́run. Tá a bá tiẹ̀ wo àpèjúwe nínú ilé ìjọsìn, àwọn obìnrin la máa ń pọ̀ jù. Àpẹẹrẹ pé àwọn obìnrin a jẹ́ wòlíì nínú ilé wa ni. Bí a ṣe ń ṣe nínú ìjọ, tí a bá dé inú ilé wa, a tún gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ sí láti máa kọ́ àwọn ọmọ wa ní ìfẹ́ Ọlọ́run. Ká mọ̀ pé àwọn ọmọ wa wọ́n gbọ́dọ̀ mọ ọkàn Ọlọ́run, kán sì jẹ́ olùfọkànsìn Ọlọ́run ní tòótọ́. Ojúṣe àwa wòlíì obìnrin nìyẹn. Ẹ ṣé atọ́kùn. Ẹ ṣeun. Bí n bá gbọ́ yín dáradára, ojúṣe ẹ̀yin obìnrin torí pé ẹ pọ̀ ní ṣọ́ọ̀ṣì ló fi jẹ́ pé ẹ gbọ́dọ̀ délé, kì í ṣe pé yóyó yín ṣọ́ọ̀ṣì nìkan. Ẹ gbọ́dọ̀ mú ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ẹ gbọ́ ṣọ́ọ̀ṣì, ẹ gbọ́dọ̀ mú lò nínú ilé. Káwọn ọmọ àti bàbá gan pàápàá kó náà rí àpẹẹrẹ Jésù lára yín. Ọlọ́run á máa fún wa ṣe. Àmín. Ìbéèrè ìkejì. Ó jẹ́ ètò Ọlọ́run fún ìyá láti jẹ́ wòlíì obìnrin nínú ilé rẹ̀. Ṣàlàyé ní kíkùn, ìyá wa, nínú ìwé Dìtàrólómù orí 5 ẹsẹ̀ 16 àti ìwé Òwe orí 1 ẹsẹ̀ 5 sí 9. Ẹ ṣàlàyé ní kíkùn. Ẹ ṣé atọ́kùn. Ètò Ọlọ́run fún obìnrin láti jẹ́ wòlíì nínú ilé rẹ̀, gẹ́gẹ́ bí a ti kọ sílẹ̀ nínú Dìtàrólómù orí 5 ẹsẹ̀ 16. Wòlíì obìnrin gbọ́dọ̀ kọ́ àwọn ọmọ rẹ̀ láti bọ̀wọ̀ fún bàbá àti ìyá wọn àti gbogbo ẹni tí ó bá jù wọ́n lọ. Nítorí asúnlùwé Dìtàrólómù yẹn wípé nígbà tí àwọn ọmọ tán bá bọ̀wọ̀ fún bàbá wọn tí wọ́n sì pa òfin ìyá wọn mọ́, èyí ló máa jẹ́ ọ̀ṣọ́ fún ọrùn àwọn ọmọ àti adé orí àwọn ọmọ wọ̀nyí. Gẹ́gẹ́ bí wòlíì obìnrin, a tún gbọ́dọ̀ kọ́ àwọn ọmọ wa bí àwọn ọmọ wa ṣe máa sin Ọlọ́run nígbà gbogbo. Wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tó fẹ́ Ọlọ́run, ẹni tó nífẹ̀ẹ́ gbogbo ènìyàn. Wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tó mọṣẹ́ ṣe, yálà iṣẹ́ fún Ọlọ́run tàbí iṣẹ́ inú ilé. Wọn kò gbọ́dọ̀ jẹ́ ọ̀lẹ, wọn kò gbọ́dọ̀ jẹ́ ìmẹ́lẹ́ níbikíbi tí wọ́n bá wà. Ẹ ṣeun. Bàbá wa, wọ́n ló jẹ́ ètò Ọlọ́run fún ìyá láti jẹ́ wòlíì obìnrin nínú ilé rẹ̀. Ẹnikẹ́ ṣàlàyé ní kíkún. Ṣé kì í sáwọ́ ọkùnrin náà la máa jágbe máa obìnrin pé jẹ́ káwọn ọmọ ẹ̀ sùn? Wọ́n dà láàmúyé wàásù. Ẹ bá wa dá sí. Ẹ ṣé atọ́kùn. Lótìtọ́ àti lódodo, ètò Ọlọ́run ni kí àwọn ìyá nínú ilé
kí wọ́n jẹ́ wòlíì obìnrin nínú ilé wọn. Torí àwọn ẹ̀rí nínú Bíbélì àti àwọn ìṣẹ̀lẹ̀ tó yí wa ká, ó fìdí ẹ̀ múlẹ̀ pé ibikíbi tí àwọn ìyá bá ti kùnà láti mú ètò Ọlọ́run yìí ṣẹ, wàhálà àti ìdààmú ni ó máa mú bá ìdílé, ìjọ Ọlọ́run, ẹbí àti orílẹ̀-èdè. Nítorí náà ó jẹ́ ètò Ọlọ́run fún àwọn òbí láti jẹ́ wòlíì obìnrin nínú ilé wọn. A rí àpẹẹrẹ eléyìí nínú ìwé Tímótíù kejì orí 1 ẹsẹ̀ 5 níbi tí wọ́n yàn fún wa láti kà. Níbẹ̀ láti dárúkọ ìránṣẹ́kùnrin kan tí a ń pe orúkọ rẹ̀ ní Tímótíù, ẹni tí Pọ́ọ̀lù jẹ́rìí rẹ̀ pé ìgbàgbọ́ àti ìwà àgbà, ìwà ọgbọ́n, ìtẹ́lọ́rùn tó farahàn nínú ayé ọmọ náà, ó ti jẹ́ ìwà àti ìṣe ìyá wọn àti ìyá rẹ̀. Torí náà èso ìwà ìyá yìí ló farahàn nínú ayé arákùnrin Tímótíù yìí. Torí náà ó jẹ́ ètò Ọlọ́run kí ìgbàgbọ́ lè máa tẹ̀síwájú, kí náà ìgbàgbọ́ má bàa kú, kí ìfẹ́ Ọlọ́run lè máa gbilẹ̀ sí. Torí náà ó jẹ́ ètò Ọlọ́run fún àwọn ìyá láti jẹ́ wòlíì nínú ilé wọn, ẹni tó ń kọ́ àwọn ọmọ wọn ní ọ̀nà Ọlọ́run, láti fìfẹ́ Ọlọ́run hàn, láti fi òtítọ́ àti ìwà àgbà, ìwà ọgbọ́n gbé ìgbé ayé wọn, kí ògo Ọlọ́run lè máa farahàn. Ẹ ṣeun. Ká tó lọ sínú ẹ̀kọ́ kẹta, kẹ́ kí n tún rán wa létí. WhatsApp nọ́mbà wa 08147194733. Ẹnikẹ́ni tó bá ní àtẹ̀ránṣẹ́ láti fi ránṣẹ́ sí wa, ó lè tẹ̀ sí wa lórí ètò yìí. Ìbéèrè kẹta, wọ́n ní dárúkọ àwọn àpẹẹrẹ nínú Bíbélì bí ó bá wà, àwọn ìyá tí wọ́n ti gbé ìgbé ayé ní ìbámu pẹ̀lú ojúṣe yìí. Bàbá wa, àwọn ìyá tó ti gbé ìgbé ayé pẹ̀lú ojúṣe yìí, bó lẹ́fẹ́ mú wa lọ nínú Bíbélì? Ẹ ṣé olóòtú. Àpẹẹrẹ pọ̀ nínú Bíbélì àwọn ìyá tí wọ́n jẹ́ àwòkọ́ṣe. Ibi kíkà wa tí wọ́n tọ́ka wa sí, ó fi ìyá àgbà kan tí a ń pe orúkọ rẹ̀ ní Hánà, ẹni tó jẹ́ pé bó ti rí ìṣòro àti ìdààmú ayé tó, kò fi wèrè pè Ọlọ́run. Nígbà tí ìyàwó rẹ̀ gan, tí Bíbélì sọ pé ìyàwó rẹ̀ ó ń fi ṣẹlẹ́yà, a ò gbọ́ ọ̀rọ̀ òdì kankan lẹ́nu rẹ̀. Ó fi ìwà sùúrù ó fi tẹ́ lọ́rùn. Nígbà tí Ọlọ́run sì ṣíjú wò pẹ̀lú láti mú ẹ̀gàn àti àbùkù ayé rẹ̀ kúrò, a rí bó ṣe jẹ́ olóòótọ́ sí ẹ̀jẹ́ tó jẹ́ níwájú Ọlọ́run. Ọlọ́run fún ní ohun tó ń béèrè, ó sì fi ọmọ náà jẹ́jẹ́ fún Ọlọ́run pẹ̀lú, eléyìí tó tún di wòlíì Ọlọ́run nígbòyà. Torí náà àwọn àpẹẹrẹ pọ̀ nínú Bíbélì láwọn ènìyàn tí wọ́n dúró ní ipò yìí, tó sì jẹ́ pé ilé wọn jẹ́ àpẹẹrẹ rere nígbòṣe, bí wọ́n tilẹ̀ ti kú, iṣẹ́ wọn fọhùn síbẹ̀. Ẹ ṣeun. Màmá wa, kí lẹ rí sọ sọ́rọ̀ ẹ̀? Àwọn àpẹẹrẹ wo ló wà nínú Bíbélì, ó bá tiẹ̀ wà ń bẹ̀ rárá? Ẹ ṣe atọ́kùn. Àwọn wòlíì obìnrin pọ̀ nínú Bíbélì. A lè sọ nípa ti Sárà, ìyàwó Ábúráhámù. Ó jẹ́ wòlíì obìnrin nígbà ayé rẹ̀. Ó ṣe àwọn àlejò ọkọ rẹ̀ ní àlejò tí kò tilẹ̀ mọ̀ wípé áńgẹ́lì ni. Nígbà tí àwọn àlejò yìí jẹun tán, áńgẹ́lì lòún ṣe lálejò. bẹ́ẹ̀ ni. Nígbà tí àwọn áńgẹ́lì jẹun tán, wọ́n sì pé níwòye àmọ́dún Sárà yóò lóyún. Ìlérí náà sì wá sí ìmúṣẹ. Wòlíì obìnrin ni Sárà. A tún lè sọ nípa ti Hánà pẹ̀lú. Hánà jẹ́ wòlíì obìnrin nípa gbígba àdúrà títí tó fi rí ẹ̀bùn tó ń tọrọ lọ́wọ́ Ọlọ́run gbà. Nígbà tó ń gbàdúrà yìí, ó tilẹ̀ tún fi ẹ̀jẹ̀ tì í bíi wòlíì. Nígbà tí èsì àdúrà náà sì dé, ó mú ẹ̀jẹ̀ rẹ̀ ṣẹ. A lè sọ nípa ti Ẹ́sítérì ayaba. Ẹ́sítérì ò fi oúnjẹ àdídùn ọba bà ara rẹ̀ jẹ́, ó yára rẹ̀ sọ́tọ̀. A lè sọ nípa ti Dọ̀kásì, ẹni tó ń fi fún ni. Nígbà tí Dọ̀kásì kú nínú Bíbélì, ọ̀pọ̀lọpọ̀ sọ pé ọmọbìnrin yìí kò tí ì gbọdọ̀ kú báyìí. Aṣọ tí mo wọ̀ yìí, òun ló rà á. Oúnjẹ tí mo jẹ, wòlíì obìnrin
ní Dọ̀kásì nípa fífúnni a tún sọ nípa ti Deborah onídàájọ́ òdodo a ti lè sọ fún wa níbi tí a kà nínú ìwé onídàájọ́ wípé Deborah kò ń ṣe onídàájọ́ fún ilé rẹ̀ nìkan bí kò ṣe fún gbogbo Ísírẹ́lì àwọn obìnrin tó jẹ́ wòlíì nínú Bíbélì wọ́n pọ̀ tí a lè mẹ́nu bà ẹ ṣe atọ́kùn. Deborah jẹ́ onídàájọ́ àtọkùnrin àtobìnrin. Bẹ́ẹ̀ni. Yóò dá ọkùnrin lẹ́jọ́ yóò dóbìnrin lẹ́jọ́. Bẹ́ẹ̀ni. Ó sì tún sojúṣe nínú ilé rẹ̀. Bẹ́ẹ̀ni. So a lè pe Deborah ní kí ló ń ká pè wọ́n. Wòlíì tòótọ́ nínú ilé àti láàrin àwọn ènìyàn. Ẹ ṣeun. Ǹjẹ́ èrè wà bí ìyá bá gbé ìgbé ayé ní ìbámu pẹ̀lú ojúṣe yìí ìyá wa Ọládìméjì Tóyìn? Bí ìyá bá gbé ìgbé ayé tó jẹ́ ìgbé ayé wòlíì nínú ẹbí, ǹjẹ́ a lè sọ wípé èrè wà àti pé bí ò bá gbé irú èrè wo ló wà? Bó bá gbé irú èrè wo ló wà? Bí ò bá gbé irú èrè wo la lè mú jáde níbẹ̀? Ẹ ṣe atọ́kùn. Èrè ńlá ló wà níbẹ̀ nígbà tí àwa ìyá tí a bá jẹ́ wòlíì nínú ilé wa tá à ń gbóhùn Ọlọ́run fún ẹbí wa tí à ń kọ́ àwọn ọmọ wa ní ọ̀rọ̀ Ọlọ́run. Èrè àkọ́kọ́ tí a máa rí ni wípé ọkàn wa pàápàá máa balẹ̀, kò ní sí ìfòyà, kò ní sí ìjà nínú ẹbí, kò ní sí pòrúurú. Àwọn ọmọ irú wòlíì bẹ́ẹ̀ ó máa jẹ́ ọmọ Ọlọ́run tó ní ìfọkànsìn Ọlọ́run ní tòótọ́. Wọn kò ní ya ọmọkọ́mọ, wọ́n máa jẹ́ ọmọ tí ìjọ ìlú ó fi ń yangàn. Àlàáfíà máa jọba nírú irú ìdílé tí obìnrin bá ti jẹ́ wòlíì, nítorí pé ohun tí Ọlọ́run bá ń sọ fún wòlíì yóò máa sọ fún àwọn ọmọ àti ọkọ àti gbogbo ẹbí. Nígbà tí àwọn obìnrin bá wá kùnà láti jẹ́ wòlíì nínú ilé wa tàbí nínú ibi tá a ti ń ṣiṣẹ́ tàbí ibi tá a ti ń jọ́sìn tí a kọ̀ láti jẹ́ wòlíì láti ṣe ojúṣe Ọlọ́run fún ibi tí a wà yẹn, èrè tí kò dára ló máa wà níbẹ̀. Èrè tí ẹ lè wà níbẹ̀ ń ti nípa ti ayé, ṣùgbọ́n èrè ti tọ̀run irú ẹni bẹ́ẹ̀ kò ní rí ní ayé yìí gan. Irú àwọn ọmọ ẹni bẹ́ẹ̀ wọn ò ní jẹ́ ọmọ Ọlọ́run, wọ́n á jẹ́ ọmọkọ́mọ, wọ́n á yàyàkuyà. Ọmọ yahoo. Bẹ́ẹ̀ ni ó ní gbogbo ayé ṣe dà bó ṣe dà yìí. Ṣùgbọ́n nígbà tí àwọn òbí tá a bá jẹ́ wòlíì, àwọn ọmọ yìí wọ́n máa ní ìbẹ̀rù Ọlọ́run, nítorí pé ìwà tí àwa ìyá bá ń wù nínú ilé làwọn ọmọ wọ̀nyí máa wù. Ṣùgbọ́n ìyá tó jẹ́ wípé òun gan ní ọkọ 6 tó gan lọ sí patí lójoojúmọ́, irú ọmọ ẹni bẹ́ẹ̀ ó máa yàyàkuyà. Àwọn èrè tí bẹ́ẹ̀ ni tí ò ráàyè fún àdúrà. Tó yẹ pé tó bá ti dé yóò ti mú nǹkan yóò pinná, yóò sùn. Ọkọ wà tó bí 6, ọkọ àárọ̀, ọkọ ọ̀sán, ọkọ ọ̀rọ̀lẹ́, ọkọ alẹ́. Ọlọ́run ò ní ṣe wá ní ìyáàyà. Àmín Jésù. Bàbá wa, bàbá Kánà Adéyẹmọ Adéyẹra, èrè wo ló wà nínú ìgbé ayé ní ìbámu pẹ̀lú ojúṣe yìí? Ẹ ṣe atọ́kùn. Kò sí ìgbé ayé tí ènìyàn gbé láyé tí kò lérè. Torí pé àbíbélì tí ní gbogbo tí ènìyàn bá fúrúgbìn ló máa ká. Torí náà bí ènìyàn bá gbé ìgbé ayé ní ìbámu pẹ̀lú ètò Ọlọ́run láti dúró bí wòlíì nínú ilé rẹ̀, àwọn atọ́nà ènìyàn ó lérè. Bí ènìyàn bá sì kùnà náà tí kò kà sí, òun náà lérè. Bíbélì wípé ẹnikẹ́ni tó bọlá fún mi lèmi ó bọlá fún. Ó lẹ́nikẹ́ni tí kò sì kà mí sí, òun náà la ò ní kà sí. Torí náà tí ènìyàn bá gbé ìgbé ayé tó bu ọlá fún Ọlọ́run, tí ó ṣe atọ́nà fún àwọn ọmọ rẹ̀, tó jẹ́ aládùúrà, tó fi ìwà àti ìṣe rẹ̀ ṣe àpẹẹrẹ fún àwọn ọmọ àti gbogbo ilé rẹ̀, èrè tó pọ̀ àwọn ọmọ ẹni bẹ́ẹ̀ á fi lọ́kàn balẹ̀. Wọn ò ní sọ pé wọ́n káwọn ọmọ kan lọ sẹ́wọ̀n lónìí pé ọmọọṣẹ́ lágbájá ò ní sí ń bẹ̀. Ọkàn rẹ̀ á balẹ̀. Ọmọ tèmi ò lè sí láàrin wọn. A sì mọ̀ pé iye tó ń bá ná lérí àwọn ọmọ yẹn kò ṣòfò. Torí pé àwọn ọmọ yẹn wọ́n mọ ọmọ ẹni tí wọ́n ń ṣe. Gbọ́n bí gbogbo ayé bá tiẹ̀ ń yíyàkuyà, wọn ò ní àdánwò láti darapọ̀ mọ́ ẹnikẹ́ni, darapọ̀ mọ́ ẹgbẹ́kẹ́gbẹ́. Torí náà ọkàn ẹni náà balẹ̀. Ọlọ́run fúnra rẹ̀ á ní ìgbẹ́kẹ̀lé nínú ìyá bẹ́ẹ̀ àti àwọn èso tó bá fi sílẹ̀. Ọlọ́run á rí nírí ẹni tó ṣe é fi nǹkan sọ, torí ìní Ọlọ́run ni àwọn ọmọ. Bíbélì sọ fún wa, ìwé Sáàmù ó ní ọmọ ní ìní Olúwa, ọmọ ní sì lè rẹ̀ gẹ́gẹ́ bí ọfà ṣe rí lọ́wọ́ alágbára, bẹ́ẹ̀ ni àwọn ìwé.
ìbùkún ni fún ọkùnrin náà àtobìnrin náà pàápàá tí apó rẹ̀ kún fún wọn ojú kì yóò tì wọ́n nígbà tí wọ́n bá ń bọ́ ta wọn sọ̀rọ̀ lẹ́nu ọ̀nà ìgbani tí ó bá jẹ́ wòlíì bó ni ó ṣe wá tòlé. a kùnà púpọ̀ a sì gba èrè rẹ̀ náà torí a rí ọ̀pọ̀lọpọ̀ àpẹẹrẹ nínú bíbélì àwọn ìyá náà tí wọ́n kùnà nínú ojúṣe wọn torí náà kò sí ohun tó tuntun lábẹ́ ọ̀run ohun tí ènìyàn bá ti fúrúgbìn ló máa ká. ẹ ṣeun ó túmọ̀ sí wípé bí n bá gbọ́ yín lágbọ̀ọ́yé ìyá ó gbọ́dọ̀ gbé ìgbé ayé ní ìbámu pẹ̀lú bí Ọlọ́run ṣe ń fẹ́. Ìyá ò gbọ́dọ̀ jẹ́ ìyá tó jẹ́ wípé ẹni tá a pè ló ń wàásù tó wá ń kọ̀ọ̀kan ká ọ̀tọ̀lọ́kọ tó bí àkọ́bí fún ọ̀tọ̀lọ́kọ tó bí kejì fún ó bímọ 6 sílé ọkọ 6 bó ni ó sì wá wàásù Kristi kí ni ó sì ní sọ pé káwọn ọmọ yẹn gan ṣe ń gbọ́n bá dàgbà bóbìnrin bá wà nù wọn tó náà mọ̀ ọlọ́kọ kiri náà kọ́ ni àbẹ́ẹ̀ rí nǹkan kan tó burú nù tí mò ń wí. òun tí ìyá gbọ́n lọ́mọ rẹ̀. Yorùbá gan lé pọ̀. ẹni tó bá tiẹ̀ bí 6 sọ́nà 6 tó dá àwọn kan bí 4 sọ́nà 3 tá a ní tí wọ́n ó bí ọmọ 4 fọ́kọ 5 tí wọ́n wàá máa jà sí ńgbà tó bá yá. Ọlọ́run ò ní jẹ́ ká ṣìṣe. Àmín. Ká tó lọ sínú ọ̀rọ̀ ìparí mo fẹ́ kí arábìnrin wa Ọládìméjì Tóyìn wípé ẹ kú atótónu látàárọ̀. Ẹ ṣé atọ́kùn. Bẹ́ẹ̀ ni mò ń kí àlùfáà àgbà Canon Adéyẹmọ Adéyẹra. Ẹ ṣeun bàbá pé ìṣẹ́ mọ̀ tún dá wa lóhùn. Bẹ́ẹ̀ ni sà. Èmi náà ń kí ara mi o. Atọ́kùn Very Reverend Awoyọdé Adébóyè Awoyọdé. Ní ìparí ìwọ ìyá ǹjẹ́ o mọ̀ wípé Ọlọ́run ti fi ọ́ sípò bíi wòlíì nínú ilé rẹ bí? O gbọ́dọ̀ máa wà ní ìbáṣepọ̀ tó gúnmọ́ pẹ̀lú Ọlọ́run ní ìgbà gbogbo. Ní ṣíṣe èyí wàá lè mọ ọkàn Ọlọ́run fún ìdílé rẹ tí ìdílé rẹ yóò sì di ohun tí Ọlọ́run fẹ́ kódà. O ní láti sa gbogbo ipá rẹ gẹ́gẹ́ bí àwọn obìnrin ìgbàanì kó o sì ṣe ojúṣe rẹ kí Olúwa kí ó ran gbogbo àwọn ìyá wa lọ́wọ́. Àmín. Ẹ̀yin ìyá wa iṣẹ́ yín ni láti jẹ́ wòlíì nínú ìjọ o kẹ́ ẹ sì ṣe ojúṣe yín ní ìbámu pẹ̀lú bí Ọlọ́run ṣe ń fẹ́. Àti bẹnu lò wípé kò yẹ ká máa tilé kan bọ́ sí kejì ó yẹ ká láfaradà ara wàásù náà ni téèyàn bá láfaradà bí mọ̀mọ́ kí lẹ ní mò ń wí. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tó bá láfaradà báyà bàbá le díẹ̀ ṣùgbọ́n sátáwọn ọmọ gan mọ̀ pé ó le tó sì ń wàásù fáwọn ọmọ pé ẹ mọ́ yà bíi ti bàbá yìí o tí wọ́n bá rí ìwà wòlíì nínú ayé rẹ̀ wọ́n á mọ̀ pé bí ọ̀nà tí bàbá gbà kò bófin Ọlọ́run mu wọ́n á sì gbọ̀nà ọ̀dọ̀ rẹ̀ wọ́n á sì wọ́n á mojú Ọlọ́run gbogbo àti ìtùbàtùṣe gẹ́gẹ́ bí bàbá Adéyẹmọ Adéyẹra ti wí pé ilé àlàáfíà wà nú ẹbí nígbà tí wọ́n jẹ́ ẹbí tí Ọlọ́run mí sí tí wọ́n ń gbóhùn Ọlọ́run tí wọ́n sì ń ṣe bí ìfẹ́ Ọlọ́run bí ilé bá sì tòrò ó di dandan kí ìlú náà tòrò. Bẹ́ẹ̀ni. Ó di dandan kórílẹ̀-èdè tòrò àbí kí lẹ ní mò ń wí. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Nígbà tí àlàáfíà bá wà nú ẹbí wọ́n ní tó kálukú bá gbáwájú ilé rẹ̀ gbogbo ìlú yóò máa mọ́ tó ń kálukú bá kọ́ ọmọ rẹ̀ ní ọ̀dọ̀ Ọlọ́run tí ìyá bá jẹ́ wòlíì nínú ẹbí tí ìyá ń ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ìtọ́ni Ọlọ́run ó di dandan kí àwọn ọmọ gbọ́rọ̀ sí ìyá lẹ́nu kí wọ́n torí ìyá ló súnmọ́ ọmọ jù. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ìyá ló súnmọ́ ọmọ jù ohun tí àpẹẹrẹ tí ìyá bá fi lé ọmọ lọ́wọ́ ó dájú ọmọ àmúlò gẹ́gẹ́ bí obìnrin nínú ẹbí báwo lo ṣe ń ṣe ìgbésí ayé rẹ so ń fi ọmọ rẹ lé ìlànà Ọlọ́run ṣé wòlíì ní ọ́ sáwọn ọmọ gan ò lè sọ wípé ìyá ìgan ẹni tá a mú mọ́lẹ̀ tá a fìdí rẹ̀ gúnlẹ̀ láti wàásù fún ni àbí bó ló ṣe fẹ́ sọ̀rọ̀ ayé rẹ nígbà tó jẹ́ wípé ọkọ ti pọ̀ lórí rẹ tẹ́lẹ̀ bá kú ó sopó títàn bá kú ó sopó irú wàásù wo ló wá fẹ́ wà fáwọn ọmọ bó lórílẹ̀-èdè òde ó sì wá tòrò bó nílùú ó ṣe tòrò bó lẹ́bí gan ó ṣe tòrò lórí ìwọ nìkan ṣoṣo ẹbí ti pín sí 4 ò bá ṣàtúnṣe o bóyá o ti múra láti gbérù ìgbésẹ̀ bẹ́ẹ̀ láti fi ẹni tó wà lọ́dọ̀ rẹ̀ sílẹ̀ gbọ́n tá ń wí lónìí kí ẹbí lè tòrò kálàáfíà lè jọba nínú ẹbí faradà kí ìtẹ̀síwájú kó lè bá ẹbí wa. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwa tí a ti farabalẹ̀ láti gbọ́ ètò yìí. Màmá wa arábìnrin Ọládìméjì Tóyìn ẹ ṣe àkọ́sórí wa ẹ bá wa kà á ká sì máa wí tẹ̀lé yín.
ìwé ìsíkẹ́lì orí 16 ẹsẹ̀ kọkànlélógójì sọ fún wa kíyèsí olúkúlùkù ẹni tí ń pòwe ni yóò pòwe yìí sí ọ wípé bí ìyá ti rí bẹ́ẹ̀ ni ọmọ rẹ̀ obìnrin àtọkùnrin gan pàápàá bí ìyá ti rí bẹ́ẹ̀ làwọn ọmọ máa rí. Ẹ̀yin ìyá, ẹ̀yin òbí, ìyá gẹ́gẹ́ bí wòlíì obìnrin nínú ilé láti mẹ́nu bà látàárọ̀. Ẹ jẹ́ ká ṣe àtúnṣe níbi tó bá ti ń wọ́, Ọlọ́run á fún wa ṣe o. Àmín. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá dúpẹ́ lọ́wọ́ yín, a gbé yín ga ọ nítorí pé a tó ti gbóhùn yín láàárọ̀ ẹ̀ wípé kí àwa màmá ká jẹ́ wòlíì nínú ilé wa, ká wu ìwà tí ó mú àwọn ọmọ wa gba Ọlọ́run sínú ayé wọn, kí ìtẹ̀síwájú kó lè bá wọn. Agbára láti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ Ọlọ́run á gbé wọ̀ wá o. Àmín. Nígbà tá a bá sì jèrè ayé yìí tán, àní sọ ìjọba ọ̀run nù. Àmín. Bẹ́ẹ̀ ni yóò sì rí fún Àmín. Jésù Olúwa wa. Àmín.